èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìlú Ìjẹ̀bú-Òde la wà fún Yorùbá Ìjẹ̀bú parapọ̀ àmì àṣẹ́gun ẹ má bínú a máa tó fún yín ní gbogbo ẹ̀ tó ṣe ń lọ à ń tẹ́ láti make our comfortable ni ká balance ẹ̀ ṣáà rí pé àwọn tírélà yẹn náà ti lọ sí so a dẹ̀ ti ń dúró de àwọn ènìyàn wa láti lè darapọ̀ mọ́ wa ìyẹn ò dá wa dúró. ẹ jẹ́ dúró ẹ dúró. àwa ò kí ń sọ lóṣèlú àwa ń jà fún òmìnira ìdẹ́ra ìran Yorùbá ni. oko ẹrú bá ó ti tó jẹ́ gbogbo ọ̀nà ló ti jẹ́ kìkì kòtò. bẹ́ẹ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀ sì rí wípé ti tó àkókò tó yẹ kí ẹlẹ́kọ̀ọ́ kó ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́. ẹ lọ wo gbogbo àwọn ipò ní ńlá ní orílẹ̀-èdè Nàìjíríà Haúsá Fúlàní àwọn aládọ́mínéètì ibẹ̀. bàbá sọ pé èmi lọ́kàn èmi ló kàn kò sẹ́ni tí ò lè kàn àmọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe kí ni ká kọ́kọ́ gba òmìnira tiwa náà. ìdí nìyí àti wọ́n ń gbogbo lórí tẹlẹ́mù ọmọ bíbí ìlú aráàlú olùgbé ìlú Ìjẹ̀bú wípé ẹ jẹ́ ká tún yáyá ká tún yàyà ká jọ béèrè fún òmìnira ìran Yorùbá. ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká pariwo fún òmìnira ìran Yorùbá. ìyàtọ̀ jẹ́ wáyé ti tó gẹ́ ẹ lọ ìlú òyìnbó ẹ lọ sí ordinary Benin Republic ẹ lọ wo bí wọ́n ṣe ń ṣe ìjọba wọn. ìjọba Nàìjíríà ni ìjọba tó wọ́ọ̀sì jù ní àgbáyé lẹ́yìn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ alépo alómi ọmọ ẹlẹ́ran wá wá ń jẹ gungun bóyá lọ́sẹ̀ máa kó wa bá àwọn tí ń bá màálù sùn kéèyàn wò sòsò kọ́ máa bá màálù sùn mọ́ pàpẹ́ fẹ́bí lọ́lù gáàdì ò lè kú re torí àwọn ẹlẹ́kọ́ wa sí oko ẹrú tá a wà yìí fún ìdí èyí gbogbo ọmọ Yorùbá pátápátá irrespective of our political party ẹ jẹ́ ká kọ́kọ́ rí wípé òmìnira. àwa ò ní kí wèrè bá sọ wá. nípa ìsọ̀ni wípé ẹjẹ́ á kúrò lóko ẹrú tá a wà yìí. ẹ wo ilẹ̀ tí Dangote gbà ẹ bàbá wa náà ló sáà sáìn ẹ̀ fún wa. wọ́n gbalẹ̀ wọ́n gbogbo wa ọ̀pọ̀ ibi ní èlòmí torí fáínárì tí ẹ láwọn ń kọ́ kí ayé gbogbo bíi sìmẹ́ǹtì kọ̀ọ̀kan kò jáwọ́ agbègbè míì wọ́n lórí ọ̀fẹ́ sí omi ẹ̀rọ mímu tí a ti wá rí pé ìyà ń jẹ wá àwa ìran Yorùbá ọmọ aládé ni wá adé wa wá dàbí ẹ̀gún lẹ́yìn tí ó rí bẹ́ẹ̀ orí wípé kí ni a ti kápọ̀ àti jọ̀ lára àwọn èèyàn wa ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi a ní láti pe àrònú wa àti ọ̀dọ̀fin ìbò tá a ti ń dì láti ìgbà yìí wá gbogbo kí ló fi san wá ọmọ Yorùbá ti di ààrẹ orílẹ̀-èdè òwúrì ọmọ Yorùbá ti ṣe igbákejì kí ni Dáúdà wọn dà kí ni Dàda wọn ti tà fún wa náà bá lọ lọ́dọ̀ ọ̀pọ̀
nǹkan wa ó tó wá pé kò ní sógun pé ẹ fẹ́ kàwé wọn ò ríṣẹ́ kò ní sógun wípé Fúlàní pa wá lọ́sàn-án wọ́n pa wá lóru àbójútó ètò ààbò wa bó ti tọ́ àti bó ti yẹ báàbá ní fúlọ́fúlà wa orílẹ̀-èdè Nàìjíríà ti kà gẹ́gẹ́ bí ọkọ̀ tàìtánìkì tó ti wọnú omi ọ̀wọ́ ibi kékeré tó ṣẹ́kù ó náà ní ilẹ̀ Yorùbá tí ò tí ì kó sínú omi tán tó wá dá kí ìran Yorùbá wá bómi lọ ẹbẹ́dì á bómi lọ àwọn lọ́nlọ́ àwọn olóṣèlú àwọn lọ́kà ẹ̀yìn lọ́kà gbogbo yín ní tèmi ẹ bá ti dé sábẹ́ bíríìjì jẹ́ fún yín ní tóní mẹ́ta ẹ sùúrù bò wọ́n ẹ yà bò wọ́n pẹ̀lú $500 ìbò bó ṣe bẹ̀ ni wọ́n sọ fún yín ẹ sì wò wípé ẹ nílò láti tún ọjọ́ ọ̀la yín ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ìyá wa tẹ̀ǹtàta tẹ̀ǹtàlùbọ́sà tẹ̀ǹtà gbogbo ẹ̀ ó yẹ ká ẹ mọ̀ wípé àwọn aráàlú wọ́n kàn ń fi ìyà jẹ wá ni ẹ fowó orú ẹ fowó ata ẹ fi rán wa lọ ilé ìwé ẹ fi ṣe gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ àṣekínni àríṣẹ́ ẹ tún wà ní báyìí láti bí oṣù mẹ́sàn-án ní ìsìn àwọn tí kì í wà ètò lẹ́yìn gbàgbà bí àdúrà ó kọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ ọ̀la rẹ̀ kàwé lókè òkun láàbùn ẹ̀jọ̀ tó sọ̀tọ̀ mo sàbẹ̀ ẹjẹ́ pé àrònú wa àti ọ̀jọ̀ pé ká bára wa sọ̀rọ̀ ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa ẹ jẹ́ kí gbogbo ìran aládé gbogbo ẹ jẹ́ ká mọ̀ wípé ìyà ń jẹ wá ṣùgbọ́n yẹ kí a máa jẹrú ìyà yìí lọ ṣé bá ṣe kọ̀ǹtínú láti máa jẹ̀yà yìí ni ẹ jẹ́ àrònú wò dáadáa náà. national anthem. national anthem. ṣe ọ̀rọ̀ Sunday Igboho kan ọ̀rọ̀ gbogbo wa ní àsìkò àgbà olóṣèlú wa wọn. ẹ káàárọ̀ ẹ kú ìpalẹ̀mọ́ dúró èdè o etí ẹ gbọ́ fún yín àwọn ọmọ Yorùbá àwọn ọmọ káàárọ̀ òjíire àti ṣetán láti ọwọ́ kúrò lóko ẹrú. Bàbá ti dé rádà bá ti yẹ, wọ́n máa dúró, wọ́n á fún sílẹ̀. Bọ̀dé máa fẹ́ bàbá mi. Jẹ́ ká máa lè wá tẹ̀síwájú gbogbo ìrísí sáńdì àtòhun tó dára. Ọmọ òkè bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ orúkọ tèmi ni ọba Ìsá Olúṣọlá Adéyẹmí orúkọ tèmi kò kí á ti ilẹ̀ òkè tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ Yorùbá àwọn ọ̀dà ọ̀dà náà kò sí lórí ọ̀dà àwọn ọ̀rọ̀ àti ọ̀rọ̀ Yorùbá àti sọ̀rọ̀ àwọn ọ̀dà Yorùbá ò lè bá ká lọ́rọ̀ sí wọn máa bá àmọ̀dé abájọ wa ẹ̀tọ́ náà fi gbàṣẹ sí lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà pé wọ́n ṣù àtòrí tó bá dìgbà kan fẹ́ mú wa ẹ̀sìn kan ṣe sí lọ́wọ́ wa Yorùbá ti fún oyè tí wọ́n fẹ́ẹ́ kó wa ní òkè ṣòro lórí òkú ọ̀run ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ká bú ká o.
mi sílẹ̀ kájéjì kó gba ilẹ̀ wa wọ́n yẹ pa àwọn èèyàn wa lójú yìí ẹjẹ́ kó bá padà sáyé ọba láṣẹ kan yóò padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbà jọba ṣèbí yẹn gbọ́ngàn náà pè ní ìjọba tipẹ́ tí yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré ẹjọ́ dédé ìtẹ́ láti má padà lé onílé yorùbá ẹ ti sùn ẹyẹ sùn ó yẹ kí máa sùn ló má padà mú wa ní lórí okùn bọ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ ká múra okùn bọ̀ ẹ̀jẹ̀ ká múra yorùbá. ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho nìkan ìjà gbogbo yorùbá ó yẹ dìde ẹ̀yìn alágbára àsìkò ti tó ìtọ́. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè.